Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti ń wò mí. Ojú tí ẹ fi ń wò mí ò ní fọ́, etí tí ẹ fi ń wò mí ò ní di. Orúkọ tèmi ni Dáre Adésopé, ìmọ́lẹ̀ Oòduà, tí mo jẹ́ ààrẹ fún ẹgbẹ́ Oòduà People's Congress Reformed, tí mo dẹ̀ jẹ́ ambassador fún gbogbo OPC lápapọ̀. A kú ọjọ́ mẹ́ta. Mo wá láti bá wa sọ̀rọ̀ lórí ààbò tó mẹ́hẹ ní ìlú wa ni. Bọ̀yí tó kan èmi gbọ̀ngbọ̀ngbọ̀n ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí, tó ń ṣe ààbò tó mẹ́hẹ ní ọ̀dọ̀ wa nílẹ̀ káàárọ̀ oòjíire, lọ́dọ̀ àwa ọmọ Oòduà, lọ́dọ̀ àwa ọmọ Yorùbá. Torí tó jẹ èmi lógún jù nìyẹn. Torí ara iṣẹ́ tí èmi pinnu pé mo fẹ́ ṣe ni láti rí dájú pé ààbò tó péye ó wà ní gbogbo àgbègbè wa. Kí n tó tẹ̀síwájú, màá kọ́kọ́ fẹ́ kí ọba wa tuntun, Aláàfin of Ọ̀yọ́, Ọba Abímbọ́lá Akeem Ọwádé, adé apẹ́ lórí, bàtà apẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ á máa pọ̀ sí. Mo wá ń kí Ọọ̀ni of Ifẹ̀ dórí gbogbo àwọn ọba pátápátá tó wà ní gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ kú iṣẹ́ ìlú, ìlú ò ní bàjẹ́, ìlú ò ní túká, ìlú ò ní dàrú lásìkò tiyín. Ẹ dàgbà, ẹ dògbó, ẹ pẹ́pẹ́pẹ́ lórí tí àwọn baba ńlá yín. Àsìkò tiyín, ìlú á rójú, ìlú á tùbà, ìlú á tùṣẹ́. Aláàfin of Ọ̀yọ́, àsìkò tẹ́ débẹ̀ yóò lágbára díẹ̀. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà ẹ ti gbáradì láti kojú nǹkan kí nǹkan tó máa ní kẹ́ má lè ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe fún gbogbo ọmọ Yorùbá lápapọ̀. Ẹ̀yin àgbà náà lẹ́dẹ̀ máa ń pa lówe pé àyà bẹ́ sílẹ̀ ó bẹ́ ṣeré, iṣẹ́ leléyìí kò ń ṣeré o. Torí gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá lè ṣe pẹ̀lú àwọn ọba tó kù ni a fẹ́ kí ìfọwọ́sowọ́pọ̀ tó dán mọ́rán kó wà láàrin yín láti rí dájú pé ààbò tó péye ó wà nílẹ̀ Yorùbá. Ogun à ń jínigbé lénìí, à ń jínigbé lọ́la, ẹ jẹ́ kí a fi òpin sí. Iṣẹ́ yẹn dẹ̀ pọ̀ lẹ́wọ́ ẹ̀yin kábíyèsí wa, because ẹ̀yin lẹ súnmọ́ àwọn aráàlú jù. Òun ló jẹ́ kí iṣẹ́ yẹn kó pọ̀ lọ́wọ́ yín. So ẹ forí korí pẹ̀lú gbogbo àwọn ládéládé tó kù láti rí dájú pé ẹ wá wọ̀rọ̀ kan fi ṣàdá lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Olódùmarè á dẹ̀ fún yín ṣe. Àlàáfíà tó péye á padà sí gbogbo agbègbè wa nílẹ̀ káàárọ̀ oòjíire. Ṣẹ́rí pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ó yẹ kó ti yé gbogbo wa pé tá a bá ń gbọ́ gbégbègbè, tá a bá gbé wọn gbé sẹ́ńkùlé wa ni. Ọ̀rọ̀ ààbò tó mẹ́hẹ yìí, ó yẹ kí gbogbo wa ti rí pé ó ti kọjá agbára ìjọba wa. Ó dẹ̀ ti di kí olórí kó di orí ẹ̀ mú. Ó ti di kí oníkálùkù ká bẹ̀rẹ̀ sí ní ṣọ́ ara wa. Torí ká ní ìjọba lágbára láti dẹ́kun ẹni, kò ní máa gbilẹ̀ sí. Àmọ́ bó ṣe ń ṣẹlẹ̀ yìí, àárín pé ó ń gbilẹ̀ sí ni. Fún ìdí èyí, ẹ̀yin ọba, ẹ pé àwọn ìpàdé tó yẹ kẹ́ pè. Gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ìdáàbòbò tó wà lágbègbè yín, àwọn aládàáni bí àwọn OPC, àwọn hunter, àwọn vigilante, nǹkan kan ni mò ń sọ, kò ń ṣe àwọn tìjọba o. Ẹ ṣe ìpàdé pẹ̀lú wọn lágbègbè ságbègbè. Kò dìgbà tó bá fẹ́ pé gbogbo wọn pọ̀ sójú kan náà kí ọba kankan kó padà ságbègbè ẹ̀ kó lọ pe ìpàdé àwọn tó ń ṣètò ààbò nílùú lágbègbè ẹ̀ tó mọ̀. Nǹkan tó ń ṣẹlẹ̀ yìí
kí la fẹ́ ṣe sí o, ọ̀nà wo la fẹ́ gbé gbà o. Báyìí sìn àwọn gómìnà wa ní gbogbo ilẹ̀ káàrọ̀ òjìrì ni mo wá fẹ́ gbà níyànjú. Ẹ̀yin lẹ jẹ́ olùṣàkóso ààbò ìpínlẹ̀ yín, ẹ̀yin gómìnà. Ètò ààbò ìpínlẹ̀ yín ọwọ́ yín ló wà, ẹ̀yin ló kàn gbọ̀ngbọ̀ngbọ̀n. Nǹkan tẹ́ bá dẹ̀ ṣe lénìí, ọ̀rọ̀ ìtàn ni tó bá di ọ̀la. So ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni, ẹ jẹ́ ká ṣe èrè. Tẹ́ bá rí ọmọ OPC tó gbé pump action dání àbí double barrel ìbọn tó fi ń ṣe ọdẹ, àwọn ọlọ́pàá máa dẹ́rù bá wọn alẹ̀ mọ́. Ẹ bá àwọn ọlọ́pàá sọ̀rọ̀. Ó ti di kí olórí kó ṣọ́ orí. Nǹkan kí nǹkan tó ní kálukú bá ní láti fi ṣọ́ ara ẹ̀ ń sìn, ẹ jẹ́ kó fi ṣọ́ ara ẹ̀. Àtìlẹ́yìn tó péye láti ọ̀dọ̀ àyín gómìnà gan fún gbogbo àwa aráàlú tá rẹ́dì láti ṣiṣẹ́ ààbò fún ìlú, ẹ fún wa. Tí ààbò bá wà nínú ìlú, gbogbo àwọn ètò tẹ́yìn náà nílẹ̀, ẹ fẹ́ ṣe gbá, ẹ fẹ́ ṣàwo, ẹ fẹ́ ṣe kòkó bàbá aṣáṣun ni, á rọrùn láti ṣe. Ìlú tí ò bá sí ààbò tó péye ń bẹ, oníṣòwò ló fẹ́ wọnú ìlú yẹn wá pò ń fẹ́ wá ṣòwò. Àwọn aráàlú gan tó ń ṣòwò nínú ìlú yẹn ṣọ́kàn tí wọ́n ti balẹ̀ débi pé àwọn kan fẹ́ wá láti ìlú òkèèrè láti sọ pé àwọn fẹ́ wá dá iṣẹ́ okòwò kan sílẹ̀ nínú ìlú yẹn. Ẹ rí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà ó máa fa aago ọwọ́ ìtẹ̀síwájú ìpínlẹ̀ yín á máa fà sẹ́yìn. Fún ìdí èyí, àtìlẹ́yìn tó bá yẹ kẹ́ ṣe, ẹ gbìyànjú àti ṣe fún gbogbo àwọn tí wọ́n bá rẹ́dì, tí wọ́n ṣe tán láti mú ṣe ààbò ìpínlẹ̀ yín, láti mú lọ́kùnkúndùn, láti tì yín lẹ́yìn, láti rí dájú pé ààbò tó péye ó wà láwọn ìpínlẹ̀ yín. Ó ṣe pàtàkì gan. Kò sí OPC kankan tí ò ṣe tán láti dúró tì yín lórí ààbò ìpínlẹ̀ yín. So àtìlẹ́yìn tẹ́ bá lè ṣe fún wa, ẹ gbìyànjú àti ṣe fún wa, kẹ́ wá wo nǹkan táwa náà lè ṣe. Mo ti ṣe àpẹẹrẹ irú Ogun State ní ìgbà kan tí wọ́n ń dá wọn láàmú ní gbogbo ìmẹ̀kọ yẹn, àwọn ọmọ wa náà wọnú igbó lọ. Àwọn OPC reform gangan náà wọnú igbó lọ, tán lọ gbógun bá wọn nínú igbó yẹn. Ẹ bèrè lọ́wọ́ Èkìtì náà, gbogbo Ìkẹ́rẹ́ Èkìtì ńgbà kan ń dá wọn láàmú, àwọn ọmọ wa àwọn OPC reform gangan náà wọnú igbó lọ, tán lọ kó àwọn gbọmọgbọmọ yẹn wá, àwọn tán jí gbé náà tán dẹ̀ rescue wọn. Gbogbo ẹ̀ ló wà lẹ̀. So a ṣe tán láti lọ bá àwọn pípù yìí nínú igbó tán wà yẹn. Kò ń ṣe pé ká dúró pé tán bá wá sáàárín ìlú nìkan o ta tó fẹ́ kojú wọn o. A ní dúró de pé kán wá sáàárín ìlú, àwa náà fẹ́ wọ inú igbó yẹn, a fẹ́ mọ gbogbo ibi tán wà. Ṣùgbọ́n kò ṣeé dá ṣe. A ní ìdàtìlẹ́yìn yín, pàápàá jùlọ yìí tẹ́ jẹ́ àwọn gómìnà ní gbogbo àwọn ìpínlẹ̀ wa ní káàárọ̀ òjìrè. So mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe eléyìí. Then àwọn ètò ààbò tẹ́yìn náà mọ̀, ẹ̀yin náà ń jáde lọ sí gbogbo òkè òkun káàkiri níbi tí àwọn ààbò ti wà, tó jẹ́ pé tí wọ́n bá ṣe nǹkan kan tó bá wù ọ̀daràn kan, kò síbi tó fẹ́ sáwọ̀, wọ́n á rí mú. Àwọn kíní ẹ̀rọ kámẹ́rà tí wọ́n ń fi sáwọn kíní káàkiri agbègbè káàkiri, ẹ gbìyànjú àti ṣe léyìn náà sáwọn agbègbè kọ̀ọ̀kan lọ́dọ̀ wa náà. So tí nǹkan bá ṣẹlẹ̀, àwọn irú kámẹ́rà yẹn á lè gbé nǹkan tó ṣẹlẹ̀ yẹn. Tẹ́ bá fi máa wo kámẹ́rà yẹn, àlíza á lè tọ́ yín sọ́nà díẹ̀ lórí ìgbésẹ̀ tẹ́ bá lè gbé láti rí dájú pé ọwọ́ tẹ àwọn tó ṣiṣẹ́ ibi yẹn. Irú àwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn bá wa ṣe. Then àwọn nǹkan ọjà tí ẹ bá rò pé lè fi ṣe àtìlẹ́yìn náà, ẹ ṣe fún wa. Kò ń ṣe gbogbo aṣọ la máa ń sá síta, kò ń ṣe gbogbo nǹkan tá a bá ṣe náà la máa gbé sórí afẹ́fẹ́. Àwọn ìpàdé tó lágbára yẹ kó wà láàárín àwa tá pinnu láti dúró tì yín fún ọ̀rọ̀ ààbò àwọn ìpínlẹ̀ yín pẹ̀lú ẹ̀yin tẹ́ jẹ́ àwọn gómìnà wa, tí ò ń ṣe ìpàdé tó yẹ pé a máa pariwo ẹ̀ sí gbogbo ayé. Eléyìí ó ṣe pàtàkì gan. Ẹ wo gbàgbégbé yín, ẹ rí àwọn tó wà ń bẹ̀ tẹ́ mọ̀ pé yes àwọn eléyìí iṣẹ́ ààbò náà gbé dání. Kò ń ṣe àwọn tó yẹ pé wọ́n á kàn wá sẹ́yìn orí atẹ́gùn, wọ́n á kàn wá jánu lásán. But àwọn tó ń ṣiṣẹ́ tí ẹ̀rí dẹ̀ wà pé wọ́n ṣe iṣẹ́, gbogbo nǹkan tèmi ń sọ ẹ̀rí wà pé a ṣe àwọn iṣẹ́ yẹn. So àwọn tó ń fi ẹ̀mí wọn sílẹ̀ láti rí dájú pé ààbò tó péye ó wà ní ilẹ̀ wa, ilẹ̀ káàárọ̀ òjìrì. Ó ṣe pàtàkì gan láti ní ìjókòó pẹ̀lú wọn láti lè tẹ̀síwájú lórí bí ààbò tó péye bó ṣe máa wà ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrì. Tí irú ìpàdé yìí bá lè wáyé
ẹ rí wípé oríṣiríṣi àbá máa wáyé, oníkálùkù á mú gbé ọpọlọ sílé, oníkálùkù á má bá wa pé ọ̀nà báyìí lèmi lérò pa lè gbà fi ṣe léyìí, ọ̀nà báyìí lèmi lérò pa lè gbà fi ṣe léyìí, ọ̀nà báyìí lèmi lérò pa lè gbà fi ṣe léyìí. Tí gbogbo wọn bá dá ọpọlọ jọ sílẹ̀ bẹ́ẹ̀ yẹn, tẹ́ẹ̀dẹ̀ mú lò, tẹ́ẹ̀ dàbí àwọn ìjọba àwọn olóṣèlú wa tó jẹ́ pé wọ́n á kàn gbọ́ ni wọn ò ní mú lò. Tẹ́ bá mú lò ẹ rí i pé láìpẹ́ láì jìnnà ààbò tó péye á padà sí gbogbo ìlú. Tàwọn tó dé lárí tẹ́ni tó ń bọ̀ kò sẹ́ni tó mọ̀, kò dẹ̀ sẹ́ni tí ó lè kàn. Kọ́lọ́ má dẹ́mi gbogbo wa légbodò ni. Wọ́n ti mú ẹrú, wọ́n ti mọ́ ọmọba, wọ́n ti mọ́ba fúnra ẹ̀, wọ́n ti wọnú ààfin lọ gbọ́ba. Kò sí nǹkan tí ò tí ì ṣẹlẹ̀. So ẹni tí ò bá tí ì ṣẹlẹ̀ sí kó má rò pé bóyá kò lè ṣẹlẹ̀ sóhun. Ọlọ́run ní jẹ́ ká burúkú kan gbogbo wa. Wọ́n dẹ̀ ní kí Ṣòbíà tó dégbò ni Olúkànmí là ń ké sí. So ẹ jẹ́ ká ṣe kíní bó ṣe ká ṣe. Ẹ̀yin àgbààgbà náà lè máa ń sọ pé ẹni tó bá mojú ògùn ló ń pa obì nírè. So àwa tá mọ̀ nípa ètò ààbò tó péye, ẹ jẹ́ ká jọ jókòó pọ̀ ká jọ sọ̀rọ̀ lórí kíní yìí. Wọ́n ní wọ́n wà nínú igbó wa káàkiri gbogbo agbègbè wa pátápátá náà ti wà nínú igbó bẹ̀. Inú igbó yẹn ń sìn bóyá ó ń bá àwọn ológun wa, àwọn tíjọba gbé iṣẹ́ ààbò lé lọ́wọ́, bóyá ó ń bà wọ́n lẹ́rù láti wọ̀ ni o, kò yé mi o. Inú igbó tó jẹ́ pé ẹlẹ́tọ̀ọ́ láti tún wò látòkè kẹ́dẹ̀ ṣe nǹkan tó bá yẹ kẹ́ ṣe, ṣùgbọ́n síbẹ̀ náà kàkà kí wọ́n dínkù wọ́n ń pọ̀ sí ni. Ṣùgbọ́n àwọn tá lágbára àti lọ sókè a lè gba orí ilẹ̀ wọnú igbó yẹn lọ, tí ó dẹ̀ ṣe pé àṣẹ̀ṣẹ̀ ń ṣe. Ẹ lọ sékìtì, ẹ lọ bèrè àwọn alékìtì, gbogbo àwọn tán lọ ń kó inú igbó náà ti lọ mú wọn. Èyí tó ṣẹlẹ̀ lógùn state náà, àwọn ọmọ wa tó lọ síbẹ̀ wọ́n wọnú igbó lọ bá wọn ni. Inú igbó láti pọ́pọ́ ti ń wá sáàárín ìlú. Igbó yẹn kí ló dé? Wọ́n ní ọ̀nà tíyàn ń gbà jagun ni pé má dúró pé kán kógun wá bá ìwọ gangan ni kógun lọ bá wọn. Ẹ jẹ́ ká kúkú gbógun lọ bá wọn nínú igbó yẹn. Ká dẹjọ́ ṣe nǹkan tó yẹ ká ṣe láàrin ara wa ń bẹ̀. Tá bá gbìyànjú àti ṣe léyìí, but a ní ìdàtìlẹ́yìn ẹ̀yin ọba pàápàá jùlọ láti lè ṣe gbòòrò nǹkan yìí. A ní ìdàtìlẹ́yìn àwọn ìjọba wa náà, ṣùgbọ́n pẹ̀lú bó ṣe ń lọ yìí àwọn ìjọba wọn fi bẹ́ẹ̀ kọbi ara sí, torí tí wọ́n bá kọbi ara sí ni kíní ò ní dé ibi tó dé. Òun ló wá túmọ̀ sí pé ojú lalákàn fi ń ṣọ́ orí. Gbogbo wa pátápátá nílẹ̀ káàró oòjíire, gbogbo wa lọ̀rọ̀ yìí kàn, gbogbo adẹ̀ la gbọ́dọ̀ jí gìrì sí. Kò ń ṣe pé bóyá èmi ò gbaṣẹ́ iṣẹ́ àbòlú mi ò ní ṣe. Tó bá lò gbaṣẹ́ àbòlú o ò ní ṣe, tó kíní ẹ bá wá ṣẹlẹ̀ sí wọ fúnra rẹ̀ ńkọ́. So ó ti gba kí gbogbo wa dìde, kó ní kálukú bẹ̀rẹ̀ sí ní ṣọ́ ara ẹ̀, ká má dúró de pé èèyàn kankan fẹ́ dáàbò kankan bò wá. Àwa fúnra ara wa ní ká dìde láti dáàbò bo ara wa. Ládùúgbò sádùúgbò ni, lágbègbè ibi gbogbo bíkíbi tílẹ̀ káàró oòjíire tó gùndé tó fẹ̀dé, gbogbo bẹ̀ ni kí ẹ̀yin ládéládé wa kẹ́ ti bá wa ṣe ètò tó péye láti rí pé oníkálukú dìde ládùúgbò ẹ̀ láti dá sí ọ̀rọ̀ ààbò tó wà ńlẹ̀ yìí. Ó ṣe pàtàkì gan kí everybody dìde. Tábà dẹ̀ ti ń kófìrí nǹkan tó yẹ ká kófìrí ládùúgbò, àwọn tó bá yẹ kán yé ti gbọ́ sí, ẹ jẹ́ ká tètè máa sọ fún wọn, kó má wà di pé kíní àwa á bẹ̀yìn lọ fún wa. Tábà ti ń rí ojú tuntun tó yẹ pé à ń rí ládùúgbò tẹ́lẹ̀, ta ti ń rí ládùúgbò, àbí ta ti ń rí ọ̀kan tó ń lọ tó ń bọ̀ tó ń lọ tó ń bọ̀ ládùúgbò, ẹ jẹ́ ká tètè gbé ìgbésẹ̀ tó yẹ ká gbé lórí àárín yẹn. Àwọn tó bá yẹ kán gbọ́ sí kán tètè gbọ́ sí, nǹkan tó bá yẹ ká ṣe láàárín yẹn ká tètè ṣe. Ó ṣe pàtàkì gan, because kíní yẹn wá ń gbilẹ̀ sí, ó ń gbilẹ̀ sí, ó ń gbilẹ̀ sí. A dẹ̀ gbọ́dọ̀ tètè dẹ́kun ẹ̀ pẹ̀lú bó ṣe ń lọ yìí, kó bá má ju bó ṣe wà yìí lọ. Ẹ wo tó tún ṣẹlẹ̀ ń Plateau lẹ́nujọ́ mẹ́ta yìí. Wọ́n á kàn jáde wá láti inú igbó, wọ́n á dẹ̀ wà àárín ìlú, wọ́n á pààyàn, wọ́n á jíyàn gbé, wọ́n á ṣe oríṣiríṣi, wọ́n á dẹ̀ tún lọ. Ìjọba ò dẹ̀ rí nǹkan kan ṣe sí. Tíjọba ò bá rí nǹkan kan ṣe sí, ṣáwa táwa jẹ́ àdúgbò, àwa tí wọ́n ń dẹ̀nu wa légbodò, ṣáwa náà gbọ́dọ̀ wá nǹkan kan ṣe sí ni. So ẹ jẹ́ káwa náà wá nǹkan kan ṣe sí, ká bẹ̀rẹ̀ sí ní fi wọ̀rọ̀ kọ̀, ká bẹ̀rẹ̀ sí ní fi ṣe àdá. Ilé ó ṣe pàtàkì gan.